àkójúmọ́ mọ́ níbikíbi tẹ́ ti láǹfààní àti máa wò wá lórí ìkànnì akéde Yorùbá TV News náà láwà tá a ti mú ròyìn wá fún wa fún ti òwúrọ̀ yìí. Ojú tẹ́ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ ìròyìn wa, etí ọ̀hún kò ní di láṣẹ Elédùmarè. Orúkọ oníròyìn ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ti fẹnukò láti pé àwọn tí wọ́n ń ṣe sìmẹ́ǹtì pẹ̀lú mínísítà tó wà fún ètò ohun àlùmọ́ọ́nì nílẹ̀ yìí láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ọ̀wọ́n gógó sìmẹ́ǹtì. Sẹ́nítọ̀ tí wọ́n fi ọwọ́ òsì júwe ilé fún ti fi ohùn léde wípé àhesọ ọ̀rọ̀ àti irọ́ funfun báláwú tó jìnnà sí òótọ́ ni tí wọ́n sọ fún òun ni tí wọ́n sọ nípa òun pé òun para irọ́ mọ́ àwọn senators tó kù. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Kwara ti tẹ àwọn Fúlàní márùn-ún kan tí wọ́n wá láti ìpínlẹ̀ Niger láti wá máa jí àwọn ènìyàn gbé ní ìpínlẹ̀ Kwara. Ní ìpínlẹ̀ Ògùn, dírẹ́bà kan ló wa ọkọ̀ látàrí eré àsápajúdé tó sì ṣekú pa ọmọ ìyá méjì lérònà ní Wàràǹṣeṣà. Bàbá ìyá kan rèé o tí ó gé orí ọmọ obìnrin rẹ̀ láti fi ṣe oògùn ọlà tí ọwọ́ sì ti bàbá yìí ní ìpínlẹ̀ Ẹdó. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ti fẹnukò láti ṣe ìpàdé pẹ̀lú àwọn iléeṣẹ́ tí wọ́n ń ṣe sìmẹ́ǹtì ní orílẹ̀-èdè Nàìjíríà yìí pẹ̀lú àjọṣepọ̀ mínísítà fún àwọn ohun àlùmọ́ọ́nì nílẹ̀ yìí àti káràkátà pẹ̀lú ọrọ̀ ajé lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún ni wọ́n fi ìròyìn náà léde lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 13 oṣù kẹta ọdún tá a wà yìí, nígbà tí wọ́n sọ wípé wíwọ́n tí símẹ́ǹtì tó di ọ̀wọ́n gógó òun ló tún fà á tí jíjẹ mímu àti lílọ bíbọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà tó fi nira. Wọ́n ṣe ní àlàyé wípé gbogbo ohun tó wọ́n lára èròjà ilé òní sìmẹ́ǹtì jẹ́ ìpínlẹ̀ rẹ̀. Wọ́n wá ṣe ní àlàyé wípé àwọn yóò pe àwọn oníṣòwò símẹ́ǹtì àti mínísítà tó wà ní ètò ohun àlùmọ́ọ́nì ilẹ̀ yìí láti wá sọ ohun tí wọ́n bá mọ̀ àti bí wọ́n ṣe dín owó náà kù tí ó fi rọ tẹrú tọmọ lọ́rùn lórílẹ̀-èdè Nàìjíríà. Sẹ́nítọ̀ tí wọ́n fi ọwọ́ òsì júwe ilé fún ìyún Abdul Ningi ti fèsì lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé àhesọ ọ̀rọ̀ àti irọ́ funfun báláwú tó jìnnà sí òótọ́ òun ni wípé òun sọ fún àwọn èèyàn wípé àwọn ilé ìgbìmọ̀ asòfin ni wọ́n gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti lu owó orílẹ̀-èdè Nàìjíríà ní pọ́npọ́ pẹ̀lú tírílíọ̀nù mẹ́ta náírà tí wọ́n sọ wípé òun sọ wípé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ni àwọn ilé ìgbìmọ̀ asòfin gbà láti fi kó owó jẹ. Ó ní òun kò sọ ohun tó jọ bẹ́ẹ̀ rárá, wípé àhesọ ọ̀rọ̀ àti píparọ́ mọ́ ni òní tí àwọn èèyàn ń sọ nípa òun. Ó wá ṣe ní àlàyé wípé òun ò sọ pé àwọn sẹ́nítọ̀ kankan ni wọ́n fẹ́ kó owó tó tó tírílíọ̀nù mẹ́ta náírà jẹ, ṣùgbọ́n wọ́n ṣì òun gbọ́ ni látàrí ohun tí òun sọ nípa pé owó tí wọ́n rí òní kò ní kókó, bẹ́ẹ̀ ni kò ní ọ̀nà kan gbòógì tí wọ́n fẹ́ ná owó náà sí. Ó ní gbogbo ẹ̀ àwọn tí wọ́n wá ojútùú sí ọ̀rọ̀ náà pẹ̀lú bí wọ́n ṣe fi ọwọ́ sí júwe ilé fún òun láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Kwara ti tẹ àwọn Fúlàní márùn-ún kan tí wọ́n wá láti ìpínlẹ̀ Niger. Iṣẹ́ ajínigbé ni àwọn Fúlàní márùn-ún yìí ni wọ́n yàn láàyò nígbà tí ọwọ́ ti tẹ̀ wọ́n ní agbègbè Òkè Ọdẹ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní gúúsù Kwara ni ọwọ́ ti bà wọ́n. Ọwọ́ bà àwọn oníṣẹ́ láabi márùn-ún yìí nígbà tí wọ́n ní wọ́n jí ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Amọ̀dágbé ní agbègbè Ságbè ní ìpínlẹ̀ Kwara. Jíjí tí wọ́n jí arákùnrin yìí ní ọjọ́ 2 oṣù kẹta ọdún tá a wà yìí, ó ní wọ́n sọ wípé ó yọrí sí àṣírí wọn èyí tó tú sí ọwọ́ àwọn agbófinró ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Àwọn márààrún tí wọ́n jẹ́ Fúlàní ajínigbé yìí wọ́n ṣe ní àlàyé wípé ìpínlẹ̀ Niger ni àwọn ti wá sí ìpínlẹ̀ Kwara
bákan náà ni àwọn pọ̀ ní àwọn ìpínlẹ̀ mìíràn lóríṣiríṣi látàrí wípé wọ́n ti ń kẹ́fìn àwọn ní ìpínlẹ̀ Niger náà ni àwọn fi júbà ehoro tí àwọn sì fi ẹsẹ̀ fẹ́ láti wá sí àwọn ìpínlẹ̀ míì tẹ̀dó sí kí àwọn lè tẹ̀síwájú níbi iṣẹ́ ìjínigbé tí wọ́n yàn láàyò. Wàyí o, iléeṣẹ́ agbófinró ní ìpínlẹ̀ Kwara ti wá ní àwọn yóò ta kọ́sọ̀ àwọn Márùn-Ún lọ sí ilé-ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ náà níbi tí wọ́n ti lọ gba ìdájọ́ òdodo lórí ẹ̀sùn ìjínigbé àti jíjẹ ará ìlú nípa tí wọ́n fi kan àwọn Fúlàní Márùn-Ún. Ní ìpínlẹ̀ Ògùn, dírẹ́bà kan tó wakọ̀ tó sì sá eré àsápajúdé ó ti ṣekú pa àwọn ọmọ ìyá méjì kan, èyún ọkùnrin kan àti obìnrin látàrí eré àsápajúdé tí dírẹ́bà ọ̀hún sá òní ó fi gbẹ̀mí àwọn ọmọ ìyá méjì ní wàràǹṣeṣà ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ kẹta tí ń ṣe ọjọ́ Ajé Monday oṣù kẹta tá a wà yìí òní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nílùú Ìjẹ̀bú Òde tí ń ṣe ìpínlẹ̀ Ògùn. Ẹni tó jẹ́ agbẹnusọ àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn náà ìyún Bọ́lájí Akínbíyì ló fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé dírẹ́bà kan tó wà nínú ọkọ̀ Honda òní ó ń sá eré àsápajúdé lójú òpópónà tí ó lọ sí ọ̀nà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó lọ sí Ìbàdàn òní látàrí eré àsápajúdé tó ń sá yìí òní ìjánu rẹ̀ ni ó bá já kulẹ̀ tí ó sì sáré yá lọ bá àwọn ọmọ ìyá méjì kan tí wọ́n wà ní ojú ọ̀nà jẹ́jẹ́ wọn ni àwọn ọmọ ìyá méjì náà wọ́n bá gba èkúrújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Ó ṣe ní àlàyé wípé nígbà tí àwọn olùgbé àti àwọn tó wà nítòsí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n rí wípé àwọn ọmọ ìyá méjì yìí ti gbèkúrújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ní gbogbo wọn ni wọ́n bá yabo dírẹ́bà yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ìlú lálùbami. Ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi ọmọ ogun orílẹ̀, ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ mìíràn tí wọ́n wà nítòsí ni wọ́n dóòlà ẹ̀mí dírẹ́bà ọ̀hún tí àwọn ọmọ náà tí àwọn ènìyàn agbègbè náà tí wọn kò fi lu òun náà pa kó lọ bá àwọn ọmọ méjì tí ó rán lọ́rùn àsàǹtẹ̀ yìí. Ó ṣe ní àlàyé wípé àwọn ti fi páńpẹ́ òfin mú dírẹ́bà ọ̀hún tí àwọn sì falẹ̀ àwọn agbófinró lọ́wọ́ níbi tí yóò ti lọ máa rówótò wóró lórí ìṣekúpani àwọn ọmọ ìyá méjì tó rán lọ sí àjò àrèmábọ̀. Bàbá ìyá kan rèé o tí ó jẹ́ olubi. Bàbá kan ni ó gé orí ọmọbìnrin rẹ̀ láti fi ṣe ètùtù ọlà ní ìpínlẹ̀ Ẹdó. Ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Emmanuel Ofoluezo ó ní ọwọ́ àwọn àjọ tó ń rí sí àjọ ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ Ẹdó èyún Edo State Security Network tó wà ní agbègbè Ute ní ìpínlẹ̀ Ẹdó ni wọ́n ti fi páńpẹ́ òfin mú Emmanuel yìí látàrí pé wọ́n ká orí ọmọbìnrin rẹ̀ mọ́ lọ́wọ́. Ìgbà tí wọ́n ọwọ́ ba Emmanuel ní ọjọ́ kẹtàlá oṣù tá a wà yìí ó ní ó ṣe atótónu tó ṣe ní àlàyé wípé òun so ìyá ọmọbìnrin náà kalẹ̀ nínú ilé tó ń dì ní okùn bíi ewúrẹ́ tí òun sì mú ọmọbìnrin náà jáde lọ sí inú igbó níbi tí òun ti lọ bẹ́ orí rẹ̀ tí òun sì sin òkú rẹ̀ sí inú igbó náà. Ìgbà tí ó ń bọ̀ òun ni àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí kẹ́fìn pé irin rẹ̀ mú ìfura lọ́wọ́ tí wọ́n sì dá dúró láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní gbogbo ohun tí wọ́n ń bi léèrè kò jọ ìdáhùn tó ń fún wọn. Wọ́n bi léèrè pé kí ni ó wà nínú àpamọ́wọ́ tí ó gbé dání. Ó ní oúnjẹ tí òun fẹ́ fún àwọn mọ̀lẹ́bí òun ni. Ìgbà tí wọ́n ní kí ó tú wò ìyàlẹ́nu ló jẹ́ fún gbogbo àwọn ará ìlú náà wípé orí ọmọbìnrin kékeré kan òun ló wà nínú àpamọ́wọ́ rẹ̀ tí wọ́n sì ní kí ó mú àwọn dé ilé rẹ̀ tó ń gbé. Ìgbà tí wọ́n dé ilé rẹ̀ yìí òun ni wọ́n bá ìyàwó rẹ̀ lẹ́ni tó ti so lọ́wọ́ lápá lẹ́sẹ̀ tí ó dàbí ẹran ewúrẹ́ tí wọ́n fún ní èèrí jẹ. Àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí àwọn náà ni wọ́n tú ìyàwó rẹ̀ sílẹ̀ tí ìyàwó náà sì ṣe ní àlàyé wípé ó tó bí ọjọ́ mẹ́ta kan tí Emmanuel yìí ti máa ń pariwo pé kí ìyàwó má fi ojú olòṣì wo òun mọ́ wípé láìpẹ́ owó òun yóò dé. Ó náà òun ò mọ̀ pé ọ̀nà tí ó fẹ́ gbà nìyẹn pẹ̀lú bí ó ṣe lọ ṣe ikú pa ọmọbìnrin tí àwọn bí lẹ́yọ kan ṣoṣo. Ó wá ṣe ní àlàyé wípé àwọn ti fa arákùnrin Emmanuel yìí lé àgọ́ ọlọ́pàá lọ́wọ́ ibi tí wọ́n ti takọ́sọ rẹ̀ lọ sílé ẹjọ́ tí ó sì lọ gba ìdájọ́ òdodo lórí ìwà ìṣekúpani ìwà láabi èyí tí ó wù.
ìròyìn mo jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí. Ẹ tún pàdé wa lọ́sàn-án nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa kó tó di àkókò náà. Àtẹ̀mí àtẹ̀yìn aburú ó kéré ó tóbi kò ní ṣe wá láṣẹ Elédùmarè. Ẹ má gbàgbé láti máa subscribe sórí ìkànnì YouTube wa tẹ́ wà yìí kẹ́ lè máa rí wa wò lóòrèkóòrè pẹ̀lú àjàbalẹ̀ àti àwọn oríṣiríṣi ètò mìíràn tá a bá mú wá sójú móhùnmáwòrán. Orúkọ tèmi kò yí padà. Àyànfẹ́ Elédùmarè yín ni ẹ yáṣẹ́ lénìí o.